àbírú kí leléyìí? Wolii Samuel sì fi tipá bá ọmọdébìnrin kan lò pọ̀ ní Kwara. Eré lẹ́lẹ̀lẹ́ ní ìyá ọmọdébìnrin kan ọmọ ọdún 13 tí orúkọ rẹ̀ ń jẹ́ Arówólò Faith sá lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìlú Ọmọdé nípínlẹ̀ Kwara, tó sì ké gbàjarè fáwọn agbófinró náà pé kí wọ́n gba òun lọ́wọ́ èèmọ̀ tóun tún kàn yìí o. Ó ní Wolii Samuel Atọ́lágbé Sunday ẹni ọdún 54 tí ọmọ òun ọmọ ọdún 13 tẹ̀lé lọ síbi àkànṣe àdúrà kan nílùú Odò-Ọwá nípínlẹ̀ Kwara ló tan ọmọ náà wọ yàrá rẹ̀, ó sì kì ọmọ náà mọ́lẹ̀ pẹ̀lú tipá. Lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 7 oṣù kẹta ọdún 2025 yìí ni àwọn ọlọ́pàá fojú Wolii Samuel Atọ́lágbé Sunday bá ilé-ẹjọ́ májísírèètì kan tó wà lágbègbè Sango nílùú Ìlọrin, tí wọ́n sì ṣe àlàyé fún adájọ́ pé arábìnrin kan Kẹ́misọ́lá Arówólò ló mú ẹ̀sùn Wolii náà wá sí àgọ́ ọlọ́pàá pé afurasí náà fi tipá bá ọmọ òun láṣepọ̀, làwọn agbófinró tẹ̀sán Ọmọdé sì lọ́ọ́ fi gbòòrò òfin mú un. Nígbà tí wọ́n fi gbòòrò òfin mú afurasí náà eléyìí tó pe ara rẹ̀ ní òjíṣẹ́ Ọlọ́run, ni ó sọ wípé òtítọ́ ni ẹ̀sùn tí wọ́n fi kan òun. Ìyá náà sọ pé òun fi inú tán òjíṣẹ́ Ọlọ́run yìí pé kí ọmọ òun tẹ̀lé lọ síbi àkànṣe àdúrà eléyìí tí wọ́n lọ ṣe kó tó di pé ó tan ọmọ náà lọ ilé rẹ̀. Ó ní ṣe lòun kọ hà nígbà tí òun rí ọmọ náà lásìkò tí ó padà dé. Ó ní ṣe ni ọmọ náà sì jẹ́wọ́ fún òun pé Wolii Samuel ló fipá bá òun lò pọ̀. Àwọn ọlọ́pàá ṣe ìwádìí lọ́wọ́ afurasí ọ̀hún bóyá wọ́n parọ́ mọ́ ni, ṣùgbọ́n níṣe ni ó jẹ́ kó di mímọ̀ wípé kò sírọ́ níbi ọ̀rọ̀ náà, ó ní òtítọ́ ni. Onídàájọ́ H.A. Alege ti wá pàṣẹ pé kí wọ́n lọ ju Wolii yìí sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n náà, ó sì sún ìgbẹ́jọ́ sí ọjọ́ mìíràn, ọjọ́ ire.